lóòótọ́ ni o ṣé lóòótọ́ ni àwọn sọ́jà Amẹ́ríkà mú Sheikh Gumi ní pápákọ̀ òfurufú ẹ yé dáwó jọ tàbí gbowó jọ ló kọ Aunty Ajara mọ́ o Aunty Ajara ti kú a sì ti sìnkú rẹ̀ Ridwan Lasisi ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀ lórúkọ ẹbí. àwọn agbesunmọmi mo ti ń bọ̀ wá dé bá wọn nígbàkúgbà tí wọ́n bá ilé sekọlu sáwọn Kristẹni Trump ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ọdaju Iya-Onile kan fún ọmọ Ayalegbe rẹ̀ ọmọ ọdún mẹta ní májèlé nípinlẹ Ondo. Ọpẹ́ o gbogbo àwọn olùjọ́sìn táwọn ajínigbé agbébọn jí gbé ní Kaduna ló ti gba ìtúsílẹ̀ òmìnira. Ilẹ̀ Amẹrika bu ẹnu àtẹ́ lu ìṣekúpani tó wáyé nípínlẹ̀ Kwara. Wọ́n ṣàtìlẹ́yìn fún ìgbésẹ̀ tí Tinubu gbé nípa bó ṣe pàṣẹ dídarí ikọ̀ elétò-ààbò lọ agbègbè náà. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ẹ gbọ́ ṣé lóòótọ́ ni o ṣé lóòótọ́ ni àwọn sọ́jà Amẹ́ríkà mú Sheikh Gumi ní pápákọ̀ òfurufú. Ọjọ́bọ̀ Thursday ní àwòrán fọ́tò ọ̀hún gorí ayélujára tó ṣàfihàn ibi tí àwọn sọ́jà ilẹ̀ Amẹ́ríkà méjì ti mú Sheikh Gumi sí àárín bíi ẹni tó ṣẹ̀. Pápákọ̀ òfurufú kan ní àwòrán náà ṣàfihàn pẹ̀lú Sheikh Gumi tí àwọn sọ́jà òyìnbó kò ní papamọ́ra. Fọ́tò ọ̀hún kò jáde lásán wọ́n tún fi ọ̀rọ̀ tì í lẹ́gbẹ̀ẹ́ tó kéde pé àwọn sọ́jà ilẹ̀ Amẹ́ríkà ti mú Gumi ní pápákọ̀ òfurufú kan ní Nàìjíríà. Wọ́n ní lásìkò tí àáfàá náà fẹ́ sá lọ sí orílẹ̀-èdè Turkey látàrí àjọṣepọ̀ rẹ̀ pẹ̀lú àwọn agbésùnmọ̀mí ni wọ́n mú. Kò pẹ́ rárá tí fọ́tò ọ̀hún jáde tó fi kárí ayé tí ọ̀pọ̀ èèyàn sì ń fi èrò ọkàn wọn hàn sí àwòrán náà. Ọ̀pọ̀ èèyàn ló ń sọ pé ó dà bí Amẹ́ríkà ṣe náwó gan Gumi wọ́n ní bóyá nítorí àjọṣepọ̀ rẹ̀ pẹ̀lú àwọn agbésùnmọ̀mí náà ni wọ́n ṣe mú un. Bákan náà ni àwọn kan sọ pé ohun tó yẹ kí ìjọba Nàìjíríà ṣe ti pẹ́ fún Sheikh Gumi nìyẹn tí wọ́n fi sílẹ̀ láì ṣe tó jẹ́ Amẹ́ríkà ló ṣẹ̀ṣẹ̀ wá ti ilẹ̀ òkèèrè wá mú. Ṣùgbọ́n òtítọ́ tó wà nídìí ọ̀rọ̀ náà ni pé bí fọ́tò ọ̀hún ṣe gbòde kan tí èrò aráàlú lórí rẹ̀ kò sì fi ara rọ Sheikh Gumi fúnra rẹ̀ fi ọ̀rọ̀ léde pé rárá o. Nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ níbi ìpàdé tó pè lórí ọ̀rọ̀ náà Gumi sọ pé ohun tí kò bá làákàyè mú rárá ni ọ̀rọ̀ ọ̀hún. Gumi sọ ó ní àwọn sọ́jà ilẹ̀ Amẹ́ríkà kò lè mú òun ní Nàìjíríà kí ló fẹ́ fà á asal now tí ológun Amẹ́ríkà yóò fi wá mú òun ní Nàìjíríà. Ẹ̀rọ artificial intelligence AI ni wọ́n fi ṣe fọ́tò náà kódà ẹni tí kò tiẹ̀ dá nǹkan kan mọ̀ gan-an yóò mọ̀ pé AI ni àwòrán náà. Ó ní àwòrán aṣinilọ́nà pátápátá gbà ni tí kò sì yẹ káwọn èèyàn gbàgbọ́. Sheikh Gumi sọ wípé wọn kò mú òun o òun sì wà ní àlàáfíà àti òmìnira ní Nàìjíríà. Irọ́ ni àwọn tó gbé fọ́tò náà jáde fi pa. Tí a ò bá gbàgbé ọ̀pọ̀ ìgbà ni Sheikh Gumi ti pè fún àsọyépọ̀ láàrin ìjọba Nàìjíríà àti àwọn agbésùnmọ̀mí tó ń da omi àlàáfíà orílẹ̀-èdè yìí rú. Nígbà tí Amẹ́ríkà sọ àdó olóró sí apá kan ìpínlẹ̀ Sokoto lọ́jọ́ ọdún Kérésìmesì tó kọjá Sheikh Gumi takò àwọn nǹkan bẹ́ẹ̀ ló sì mú ọ̀pọ̀ èèyàn máa gbàgbọ́ pé Sheikh Gumi ní ohun tó ń ṣe pẹ̀lú agbésùnmọ̀mí ní Nàìjíríà bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ ìgbà ni àáfàá náà ti ní kò sóhun tó jọ bẹ́ẹ̀ rárá. Ẹ yé dáwó jọ tàbí gbowó jọ ló kọ Aunty Ajara mọ́ o. Aunty Ajara ti kú a sì ti sìnkú rẹ̀ Ridwan Lasisi ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀ lórúkọ ẹbí. Wọ́n ti sìnkú gbajúmọ̀ òṣèrébìnrin onítíátà tó ní ìpèníjà nípa bí ó ṣe kúrú Aunty Ajara nílànà ẹ̀sìn mùsùlùmí ní ọjọ́bọ̀ Thursday. Ajara Lasisi òṣèrébìnrin tí ọ̀pọ̀ mọ̀ sí Aunty Ajara ni wọ́n ti sin ara rẹ̀ síkà ilẹ̀ lọ́jọ́ 5 oṣù kejì ọdún 2026 lẹ́yìn tí wọ́n kéde ikú rẹ̀. Ẹni tí í ṣe ẹ̀gbọ́n fún Aunty Ajara Lasisi Ridwan ti wá kéde pé kí àwọn èèyàn tó ń dáwó ilé ìwòsàn Aunty Ajara má ṣe dààmú. Ó sọ pé ẹni tí wọ́n ń torí rẹ̀ dáwó jọ ti kú àwọn sì ti sin. Ó wá dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà fún àdúrótì wọn. Pẹ̀lú omijé lójú ní àwọn èèkàn péjú síbi tí wọ́n ti sìnkú Aunty Ajara. Lẹ́yìn tí àwọn àáfàá kírun sí Aunty Ajara lára lẹ́yìn tí wọ́n ti fi aṣọ funfun wé kí wọ́n tó tún fi ẹni wé nílànà mùsùlùmí ni wọ́n tó gbé ara rẹ̀ sínú sàréè tí wọ́n ti gbẹ́ sílẹ̀. Àwọn ẹbí
ará àti ọ̀rẹ́ ló péjú síbi ètò ìsìnkú náà pẹ̀lú ẹkún àti ìdárò tí wọ́n sì ń ṣàpèjúwe Aunty Ajara gẹ́gẹ́ bí ẹni tó ní ìwà tútù. Ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ló ti ránṣẹ́ ìbánikẹ́dùn lórí ayélujára tí wọ́n sì ń ṣàpèjúwe irú ẹni tí Aunty Ajara jẹ́. Ridwan Lasisi tó jẹ́ ẹ̀gbọ́n olóògbé tún ṣe àtẹnumọ́ rẹ̀ pé kí ẹnikẹ́ni má ṣe dá owó ìrànwọ́ nítorí Aunty Ajara mọ́. Ṣáájú ni àwọn kan ti ń béèrè fún ìrànwọ́ ojú àánú láti lè fi ṣe ìtọ́jú Aunty Ajara tó wà lórí ìdùbúlẹ̀ àìsàn pẹ̀lú oyún nínú nígbà náà. Aunty Ajara náà ló ti wá padà jáde láyé lẹ́yìn àìsàn ẹ̀dọ̀ àti oyún tó ní. Òṣèré ẹgbẹ́ rẹ̀ mìíràn Kudrat Ṣórẹ̀mí Mama No Network fìdí ikú Aunty Ajara múlẹ̀ fún àwọn oníròyìn gẹ́gẹ́ bó ṣe wí. Mọ́júmọ́ ọjọ́bọ̀ Thursday ọjọ́ 5 oṣù kejì ọdún 2026 ni Aunty Ajara jáde láyé. Nípa ọkùnrin tó fún Aunty Ajara lóyún, Mama No Network ní ìwádìí sì ń lọ lórí rẹ̀ nítorí olóògbé fúnra rẹ̀ kò sọ ẹni tó fún un lóyún tí ọlọ́jọ́ fi dé. Àwọn agbésùnmọ̀mí mo ti ń bọ̀ wá dé bá wọn nígbàkúgbà tí wọ́n bá ilé sekọlu sáwọn Kristẹni. Trump ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ààrẹ orílẹ̀-èdè Ilẹ Amẹrika Donald Trump sọ pé àwọn agbésùnmọ̀mí mo ti ń bọ̀ wá dé bá wọn nígbàkúgbà tí wọ́n bá ilé sekọlu sáwọn Kristẹni. Ó ṣàfihàn ìdúróṣinṣin rẹ̀ tako àwọn ikọ̀ agbésùnmọ̀mí tí wọ́n fẹ̀sùn kàn pé wọ́n ń ṣèkọlù sílùú àti àwùjọ àwọn Kristẹni nílẹ̀ wa Nàìjíríà. Ó sì jẹ́ kó di mímọ̀ pé Ilẹ̀ Amẹrika US yóò gbé ìgbésẹ̀ kan mọ̀nkóbo tó lágbára tí irúfẹ́ ìkọlù bẹ́ẹ̀ bá ilé tẹ̀síwájú. Ó sọ èyí níbi ètò kan tí wọ́n pè ní National Prayer Breakfast ní Washington DC lọ́jọ́bọ̀ Thursday ọjọ́ 5 oṣù kejì February 5, 2026. Ó fi kún pé nígbà tí àwọn Kristẹni bá dojúkọ ìkọlù, àwọn agbésùnmọ̀mí mọ̀ pé àwọn yóò jẹ́ ṣíṣèkọlù sí lọ́nà tó lágbára. Iná àfòdàgboru yóò jẹ́ rírọ̀jò lé àwọn lórí nípasẹ̀ ààrẹ Trump. Ó ní òun mọ̀ pé kì í ṣe ohun tó dára láti sọ, ṣùgbọ́n bó ṣe máa jẹ́ nìyẹn. Ọ̀rọ̀ Trump ló wáyé lásìkò tí àwọn orílẹ̀-èdè lágbàáyé ń tẹ̀síwájú nípa fífiyè sí ipò tí ètò ààbò Nàìjíríà wà lẹ́yìn ọ̀rọ̀ tó tẹnu Trump àti àwọn aṣòfin ilẹ̀ Amẹ́ríkà kan jáde síta pé àwọn Kristẹni lórílẹ̀-èdè Nàìjíríà ń kojú ìkọlù ìpalára wàhálà rògbòdìyàn tó le gan. Tí a ò bá gbàgbé, a ó rántí pé Trump ló ṣàpèjúwe Nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tó ń kọni lóminú látàrí àwọn ìkọlù sáwọn Kristẹni. Ọ̀rọ̀ tó dá awuyewuye àti àríwísí sílẹ̀ nípa bí ìjọba Nàìjíríà ṣe tako ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí èyí tí kò bójúmu tó sì léwu fún ìṣọ̀kan orílẹ̀-èdè. Trump ló wá ojútùú ọ̀nà àbáyọ sí ìṣòro ìpèníjà ètò ààbò lágbàáyé àti bí ìṣèjọba rẹ̀ ṣe ń ṣiṣẹ́ láti ṣẹ́gun àwọn ẹgbẹ́ ikọ̀ alákatakítí ẹ̀sìn àgbésùnmọ̀mí. Trump sọ wípé iléeṣẹ́ ológun lábẹ́ ìṣèjọba òun ti gbógun ti ikọ̀ àgbésùnmọ̀mí Islamic State ISIS lórílẹ̀-èdè Nàìjíríà látàrí bí wọ́n ṣe ń kọlù àwọn Kristẹni. Bákan náà ni Trump tún sọ wípé ikọ̀ agbésùnmọ̀mí ISIS ló wà nídìí ìṣekúpa àwọn Kristẹni lórílẹ̀-èdè Nàìjíríà. Trump fi kún pé àwọn kò ní fààyè gba ISIS láti tẹ̀síwájú ṣíṣekúpa àwọn Kristẹni. Ó ṣèkìlọ̀ pé ọwọ́ líle lòun yóò fi kọlù àwọn agbésùnmọ̀mí náà tí wọ́n bá ilé tẹ̀síwájú ìkọlù wọn sáwọn Kristẹni. Ọdaju Iya-Onile kan fún ọmọ Ayalegbe rẹ̀ ọmọ ọdún 3 ní májèlé nípínlẹ̀ Ondo. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti nawọ́ gan obìnrin Nafisat Lateef fẹ̀sùn fífún ọmọdékùnrin ọmọ ọdún 3 ní májèlé nílùú Omifan níjọba ìbílẹ̀ Òdìgbò. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà DSP Àbáyọ̀mí Jímọ̀ ti sọ ìfigbóró òfin gbé náà di mímọ̀ nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́ Ẹtì Friday. Ó wí pé ọmọ Ayalegbe Iya-Onile náà ni olùfarakásá náà. Gẹ́gẹ́ bí Jímọ̀ ṣe wí, afurasí náà ẹni 40 ọdún ọ̀hún ló dá ọ̀ràn náà lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday lẹ́yìn èdè àìyedè àríyànjiyàn ìjà aáwọ̀ tó wáyé láàrin òun pẹ̀lú ìyá olùfarakásá tórúkọ rẹ̀ ń jẹ́ Rofiat. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, afurasí náà ni a gbọ́ pé ó fún ọmọ náà ní nǹkan olómi tí wọ́n fura sí pé ó ní májèlé nínú. Jímọ̀ sọ wípé ìṣẹ̀lẹ̀ náà ló wáyé lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 4 oṣù kejì ọdún 2026 ní dédé aago 8:30 àárọ̀ 8:30 AM nígbà tí afurasí náà fún olùfarakásá náà tórúkọ rẹ̀ ń jẹ́ Abdulrasheed ní nǹkan olómi onímájèlé. Ìwà burúkú náà wáyé lẹ́yìn ìgbọ́nmi sí omi òtó láàrin òun àti ìyá olùfarakásá. A gbọ́ pé kò pẹ́ lẹ́yìn tí ọmọ náà gbé nǹkan olómi náà lura lọ́mọ náà bẹ̀rẹ̀ sí ní pọ̀
tó sì jẹ́ gbígbé dìgbàdìgbà lọ gba ilé ìwòsàn tó súnmọ́ ìtòsí agbègbè náà níbi tó ti gba ìtọ́jú. Àwọn agbófinró ọlọ́pàá lásìkò gígùn lé iṣẹ́ ìtanilólobó ni wọ́n fi gbọ́rọ̀ òfin gbé àfúrásì náà. Ó fi kún pé àwọn agbófinró náà ṣàwárí nǹkan olómi ọ̀hún onímájèlé lásìkò ìwádìí ìfimúfínlẹ̀. Jímọ̀ ni afurasí náà ti wà láhàámọ́ àgọ́ ọlọ́pàá, wọ́n sì gba ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà. Iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ tó lóòrìn lórí ìṣẹ̀lẹ̀ náà. Ẹjọ́ náà yóò sì jẹ́ títaari lọ ilé ẹjọ́ lẹ́yìn tí ìwádìí bá parí. Ọpẹ́ o! Gbogbo àwọn olùjọ́sìn táwọn ajínigbé agbébọn jí gbé ní Kaduna ló ti gba ìtúsílẹ̀ òmìnira. Àdúpẹ́. Ìròyìn ayọ̀: àwọn olùjọ́sìn táwọn ajínigbé jí gbé níbi ìkọlù tí wọ́n ṣe sí ìlú Kumiwali ní ìpínlẹ̀ Kaduna ti gba ìtúsílẹ̀. Àwọn olùjọ́sìn náà gba ìtúsílẹ̀ kúrò ní àkàtà àwọn ajínigbé náà lẹ́yìn tí wọ́n lò ọ̀sẹ̀ méjì ní àhámọ́ àwọn ajínigbé náà. Olórí ìlú Kumiwali, Isaku Danazumi, sọ fún àwọn akọ̀ròyìn pé àwọn ọlọ́pàá ti sọ fún òun lọ́jọ́bọ̀ Thursday ọjọ́ 5 oṣù kejì ọdún 2026 pé àwọn èèyàn náà ti mórí bọ́ lọ́wọ́ àwọn ajínigbé náà. Ó ní òun yóò ṣe àbẹ̀wò sí ilé ìjọba ìpínlẹ̀ Kaduna láti lọ gba àwọn èèyàn náà. Èyí ló ń wáyé lẹ́yìn táwọn olùjọ́sìn 80 tó sá mọ́ àwọn ajínigbé náà lọ́wọ́ padà sí ilé wọn. Ní oṣù kínní ọdún 2026 làwọn agbébọn ṣe ìkọlù sáwọn ilé ìjọsìn mẹ́ta ní ìlú Kumiwali ní ìpínlẹ̀ Kaduna tí wọ́n sì jí èèyàn 177 gbé lọ, ṣùgbọ́n táwọn 80 sá mọ́ wọn lọ́wọ́. Ààrẹ ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi ní Nàìjíríà lẹ́kùn àríwá Nàìjíríà, ẹni ọ̀wọ̀ John Ayab, náà fìdí rẹ̀ múlẹ̀ fún àwọn akọ̀ròyìn pé àwọn èèyàn náà ti gba ìtúsílẹ̀. Ó ní òwúrọ̀ ọjọ́bọ̀ Thursday ní àwọn gba ìròyìn pé àwọn ẹ̀ṣọ́ ààbò ti gba ìtúsílẹ̀ àwọn èèyàn náà. Ó fi kún pé ṣáájú ni àwọn èèyàn náà ti wà pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ ààbò níbi tí wọ́n ti ń gba ìtọ́jú lẹ́yìn gbogbo ohun tí wọ́n là kọjá lákàtà àwọn ajínigbé. Ó sọ pé ìgbésẹ̀ ti ń lọ láti lè jẹ́ káwọn èèyàn náà darapọ̀ mọ́ àwọn mọ̀lẹ́bí wọn. Ẹni ọ̀wọ̀ Ayab wá dúpẹ́ lọ́wọ́ ìjọba àtàwọn ẹ̀ṣọ́ ààbò fún ìgbésẹ̀ tí wọ́n gbé láti gba ìtúsílẹ̀ àwọn èèyàn náà. Àtẹ̀jáde tí gómìnà ìpínlẹ̀ Kaduna Uba Sani fi sórí ìkànnì ayélujára Twitter rẹ̀ lọ́jọ́rú Wednesday sọ pé inú òun dùn pé àwọn èèyàn náà ti gba ìtúsílẹ̀. Bákan náà ló tẹnumọ́ pé òun ti bá mínísítà fétò ààbò sọ̀rọ̀ láti pèsè ibùdó àwọn ọmọ ogun sí ìlú Kumiwali. 80 nínú àwọn olùjọ́sìn 97 táwọn jàǹdùkú agbébọn jí gbé lọ ní ṣọ́ọ̀ṣì mẹ́ta nípínlẹ̀ Kaduna ti mórí bọ́ lọ́wọ́ àwọn ajínigbé. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kaduna ṣàlàyé pé àwọn olùjọ́sìn náà tí wọ́n jí gbé láwọn ṣọ́ọ̀ṣì tó wà lágbègbè Kumiwali ní ìgbèríko Kaduna ti kúrò lákàtà àwọn ajínigbé. Ọlọ́pàá ní láti ọjọ́ tí wọ́n ti jí àwọn olùjọ́sìn náà gbé ni wọ́n ti mórí bọ́ lásìkò táwọn ajínigbé náà ń gbé wọn káàkiri. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kaduna DSP Mazil Hasan sọ fún àwọn akọ̀ròyìn pé àwọn olùjọ́sìn 80 náà sápamọ́ sáwọn abúlé kan láti ìgbà tí wọ́n ti mórí bọ́ lọ́wọ́ àwọn jàǹdùkú ajínigbé láti ọjọ́ yìí ni. DSP Hasan ṣàlàyé pé àwọn olùjọ́sìn náà farapamọ́ títí di àsìkò tí kò ní séwu fún wọn láti padà sí ibùgbé wọn ni. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá sọ pé àwọn olùjọ́sìn náà ti lọ fún àyẹ̀wò ara wọn ní ilé ìwòsàn. Bákan náà ni ó sọ pé gbogbo àwọn olùjọ́sìn ọ̀hún ló ti lọ bá ẹbí wọn báyìí. A ó rántí pé iléeṣẹ́ ọlọ́pàá sọ pé àwọn yóò rí i pé àwọn dóòlà èèyàn 96 tó kù lákàtà àwọn ajínigbé náà. Ṣáájú làwọn aráàlú Kumiwali ní ìjọba ìbílẹ̀ Kajuru ìpínlẹ̀ Kaduna níbi tí àwọn agbébọn ti jí èèyàn ó lé ní 177 gbé lọ náà. Àwọn èèyàn náà sọ fún àwọn akọ̀ròyìn lọ́jọ́rú Wednesday ọjọ́ 21 oṣù kínní ọdún 2026 pé àwọn aláṣẹ sọ fún àwọn aráàlú pé kí wọ́n yéé bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ tí wọ́n sì ń dènà àwọn akọ̀ròyìn láti wọ inú ìlú náà. Aráàlú kan tó ní kán forúkọ bò wọ́n láṣìírí nítorí ààbò sọ pé àwọn aláṣẹ ṣèkìlọ̀ fáwọn aráàlú pé wọn kò gbọdọ̀ sọ ohunkóhun lórí ìkọlù náà fáwọn akọ̀ròyìn kankan. Ilẹ̀ Amẹrika bu ẹnu àtẹ́ lu ìṣekúpani tó wáyé nípínlẹ̀ Kwara
wọ́n ṣàtìlẹ́yìn fún ìgbésẹ̀ tí Tinubu gbé nípa bó ṣe pàṣẹ dídarí ikọ̀ elétò ààbò lọ agbègbè náà. Ilẹ̀ Amẹrika US ti koro ojú sí ìkọlù burúkú tí wọ́n ṣe sí àwọn ìlú náà níjọba ìbílẹ̀ Kayama nípínlẹ̀ Kwara bí ọ̀pọ̀ ẹ̀mí ti ṣe ṣòfò látàrí ìṣẹ̀lẹ̀ náà tó ru ìbínú ọ̀pọ̀ sókè lórílẹ̀-èdè àti lágbàáyé. Nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá sọ wípé èèyàn 75 ni wọ́n fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn agbébọn ọ̀hún ṣekú pa nínú ìkọlù náà nílùú Wọ̀rọ̀ àti Nọ́kú, tí àwọn aráàlú àti àwọn awòye lágbàáyé sì ní iye àwọn tó kú pọ̀ ju iye tí wọ́n fi léde lọ. Nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lójú òpó ayélujára Twitter lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ kẹfà oṣù kejì February 6, 2026, iléeṣẹ́ Amẹ́ríkà nílẹ̀ wa Nàìjíríà ṣàpèjúwe ìkọlù náà gẹ́gẹ́ bí ohun tó burúkú gbà. Ó ní ó lé ní 100 àwọn èèyàn tó pàdánù ẹ̀mí wọn tí wọn kò sì mọ ibi pàtó tí ọ̀pọ̀ àwọn míì wà báyìí. Àtẹ̀jáde náà kà báyìí pé àwọn ń bá mọ̀lẹ́bí àwọn olùfarakásá náà kẹ́dùn, wọ́n sì fọwọ́ sí àṣẹ tí ààrẹ Bọ́lá Tinubu pa nípa dídarí ikọ̀ elétò ààbò láti lọ dáàbò bo àwọn ìlú tó farakásá ìkọlù àti bó ṣe darí àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ àti tìpínlẹ̀ láti pèsè ìrànlọ́wọ́ fún àwọn aráàlú àti láti fojú àwọn aṣeláàbí náà wìnà òfin. Ikọ̀ àsì náà kún báwọn àgbáyé ṣe bu ẹnu àtẹ́ lu ìkọlù náà, èyí tí àjọ àgbáyé àti orílẹ̀-èdè Turkey náà kòrò ojú sí. A rántí pé Tinubu ti pàṣẹ dídarí ikọ̀ ológun lọ sílùú Kayama àti ìbuwọ́lù ìdásílẹ̀ ẹ̀ka iléeṣẹ́ ológun tuntun láti lè léwájú iṣẹ́ ààbò náà lẹ́yìn ìkọlù sílùú Wọ̀rọ̀ àti Nọ́kú. Ọ̀gá ọlọ́pàá pátápátá nílẹ̀ wa Nàìjíríà Káyọ̀dé Ẹgbẹ́tókun ti pàṣẹ dídarí ikọ̀ agbófinró ọ̀tẹlẹ̀múyẹ́ lọ sílùú Kayama àti àwọn ìlú tó yí agbègbè náà ká lójúnà láti dá àlàáfíà ìfọ̀kànbalẹ̀ padà bọ̀ sípò àti láti dènà ìtẹ̀síwájú ìkọlù. Wàyí o, gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak sọ wípé ìdarí àwọn ológun lábẹ́ Operation Savannah Shield yóò ṣèrànwọ́ láti dènà ìtẹ̀síwájú ìkọlù wàhálà rògbòdìyàn. Ó fi kún pé àwọn àjọ elétò ààbò ti gúnlẹ̀ sí agbègbè náà. Ìyàwó 10 ni bàbá mi fẹ́, èmi gan gbèrò àti kọ ìyàwó mi sílẹ̀ kí n lè bá fẹ́ ìyàwó púpọ̀. Kunle Afolayan ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Gbajúmọ̀ òǹkọ̀tàn àti olóòtú eré orí ìtàgé ni Kunle Afolayan ti sọ pé òun fẹ́ fún ìyàwó òun ní ìwé ìkọ̀sílẹ̀ kóun lè láǹfààní láti fẹ́ ìyàwó tó pọ̀. Afolayan wá rọ ọ̀pọ̀ ọkùnrin wípé kí wọ́n fẹ́ ju ìyàwó kan lọ nígbà tó ń sọ̀rọ̀ lórí fíìmù rẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ jáde ọ̀hún, ìyẹn Aníkúlápó. Afolayan ṣàlàyé pé òun fẹ́ gbé ìgbésẹ̀ yìí torí láti ìdílé oníyàwó púpọ̀ lòun ti wá. Inú fídíò kan tó gba orí ayélujára kan báyìí ni òǹkọ̀tàn náà ti sọ pé òun ti lọ sílé ẹjọ́ láti ìgbà dé ìgbà lórí àti fún ìyàwó òun ní ìwé ìkọ̀sílẹ̀. Ọ̀gbẹ́ni Afolayan sọ pé òun ò kọ iye owó tó lè ná òun ṣetán láti fẹ́ ìyàwó púpọ̀. Kunle sọ pé nítorí pé bàbá òun jẹ́ oníyàwó púpọ̀ ló jẹ́ kóun láwọn àṣeyọrí tóun ní lónìí. Kunle ní láìsí bàbá òun kò bá tí sí nǹkan tí à ń pè ní iléeṣẹ́ òṣèré Cap Village tàbí Kunle Afolayan lónìí. Ó ní ipò keje ni òun wà nínú ọmọ tí bàbá òun bí nítorí ó fẹ́ ìyàwó púpọ̀. Ìyàwó 10 ni bàbá òun ní, ó sì bí ọmọ 25. Ó ní ó sàn kí àwọn ọkùnrin fẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ju kí wọ́n máa gbé ọ̀pọ̀ obìnrin lọ. Ìdí ni pé ká ní bàbá òun kò fẹ́ ìyàwó púpọ̀ ni kò bá ti bí òun sáyé. Kunle ṣàlàyé pé òtítọ́ tó wà níbẹ̀ nìyẹn, àwọn gẹ́gẹ́ bí ọmọ sì ń ṣe ìgbélárugẹ ogún tí bàbá àwọn fi sílẹ̀ bó tilẹ̀ jẹ́ pé bàbá àwọn ti kú. Ó ní ilé ayé yìí kò pẹ́ lọ títí gbogbo wa la sì máa kú. A ní láti lo àkókò tí a ní dáadáa. Ọ̀pọ̀ èèyàn ló ti ń sọ̀rọ̀ lórí ìmọ̀ràn tí Kunle Afolayan fáwọn ọkùnrin yìí. Nǹkan tó ya ọ̀pọ̀ lẹ́nu ni pé Kunle ti sọ ṣáájú nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó ṣe lọ́dún 2021 pé káwọn ọkùnrin má fẹ́ ju ìyàwó kan lọ. Nígbà náà ló sọ pé òun kò ní tẹ̀lé ọ̀nà bàbá òun tó ní ìyàwó púpọ̀ torí àwọn ìpèníjà tó wà nínú kí èèyàn fẹ́ ìyàwó tó pọ̀. Afolayan sọ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò náà wípé kò sí ìfarakínra àti ìbáṣepọ̀ tó dán mọ́rán láàrin gbogbo ọmọ bàbá òun nítorí ìyàtọ̀ àṣà àti èdè àwọn. Ó ní òun mọ̀ pé ìyàwó púpọ̀ tí bàbá òun fẹ́ ni kò jẹ́ kí ó lè gbajúmọ̀ iṣẹ́ rẹ̀ dáadáa.